so ẹ jẹ́ ká lọ sórí ìbéèrè wa ti òní. Ìbéèrè tí wọ́n kọ́kọ́ béèrè ni wípé wọ́n ní ṣé ènìyàn lè wọ igbódù nígbà méjì? Ìdáhùn ìbéèrè yẹn nìyí. Ó ṣeé ṣe, bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ kọ́. Ọ̀rọ̀ yìí ṣe rí i pé ó dàbí pé ó fẹ́ yí ara wọn díẹ̀. Bẹ́ẹ̀ ni, a lè wọ̀ nígbà méjì. Bẹ́ẹ̀ kọ́, èèwọ̀ ni, a ò lè wọ̀ ní ìgbà méjì. Lákọ̀ọ́kọ́ tá a bá ní bẹ́ẹ̀ ni a lè wọ igbódù, tá a bá ní bẹ́ẹ̀ ni a lè wọ igbódù nígbà méjì. Pẹ̀lú ayé ọ̀làjú tá a wà lónìí, bá a ṣe ń lajú sí bẹ́ẹ̀ náà ni òye ń yé gbogbo ayé sí. Ìtẹfá wà, ìtẹrọ náà wà. So igbódù dẹ̀ ní méjèèjì, ìtẹfá, ìtẹrọ. Ní ti ìtẹfá, èèwọ̀ ni, a ò gbọdọ̀ wọ gbódù ní ìgbà méjì. Yorùbá sọ ọ̀rọ̀, wọ́n pòwe sí. Wọ́n ní orí burúkú ní múyàn wọ gbódù ní ìgbà méjì. Ṣé ẹ ti mọ̀ pé kò sí nǹkan tó ń jẹ́ pé à ń wọ gbódù nígbà méjì báyìí nínú ìtẹfá? Ṣùgbọ́n à ń pè ìkan ní ìtẹrọ. Ìyẹn kì í ṣe fá ni ó ń tẹ̀. Gẹ́gẹ́ bí ẹyọ kan tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí, tí ẹnìkan wà, mi ò ní gbé fídíò yẹn sí báyìí, tí ó ń sọ pé ó ti tẹfá lónìí o, ifá ajé ló tẹ̀. Mo mọ̀ pé ẹ̀yin tẹ́ wà lórí ètò ẹ máa rí káàkiri. Ifá ajé ló tẹ̀ o. Ó bẹ̀rẹ̀ sí ní pàyájọ́. Ìyẹn yìí ṣètẹfá, ara àtẹrọ ni. Ẹni tí ó dá nìkan tó gbé èèyàn wọ gbódù, tó ní òun ti gbé ẹwọ gbódù náà nìyẹn o, ìtẹrọ ni. Ó wà nílùú òkèèrè, ó dédé sọ pé ó ti tẹfá láìsí ẹ ń bẹ̀, ìtẹrọ ni. Gbogbo eléyìí tó bá ti wá jọ mọ́ ìtẹrọ yẹn, ṣé ẹ mọ̀ wípé ẹni tó wá tẹfá kò mú nírọ́, kò mèké, kò mẹ́ni bí. Ẹ jọ̀ọ́, a máa wo àwọn question yẹn. Kò mọ ẹni bí, kò mọ̀ pé ẹni yìí fẹ́ lù ú ní jìbìtì ni, kò ní mọ̀ wípé irọ́ ni wọ́n ń tẹ̀ fóun. Ṣùgbọ́n ọjọ́kọ́jọ́ tó bá já pé irọ́ ni wọ́n tẹ̀ fóun, tàbí tí àṣírí padà tú, tàbí tá a mọ̀ wípé ẹni tó tẹfá fún òyìn yìí, òun gangan ò wọ gbódù. Ṣé ẹni tí ò wọ gbódù, ṣé ó lè mú òyìn wọ gbódù? Ẹni tí ò mọ ohun tí wọ́n ń ṣe ní gbódù, ṣé ẹ mọ̀ pé kò lè tẹ̀ èèyàn nífá? Ṣùgbọ́n ẹlòmíì ò wọ gbódù rí, ó dẹ̀ ń pera rẹ̀ ní babaláwo. Ṣé ẹ mọ̀ pé tó bá tẹ̀ èèyàn nífá, a ò ní sọ pé kẹ́ni ẹ mọ̀ tẹfá mọ́ o. À á kọ́kọ́ wádìí. Káwa náà dẹ̀ tó mọ̀ pé ìtẹrọ ni wọ́n tẹ̀ fún yàn, àwa náà máa wádìí dáadáa. Ẹlòmíì sọ wípé òun tẹfá ayé òun ò lọ síwájú. Kí nìdí? Ó ṣeé ṣe kó jẹ́ pé ìtẹrọ ni wọ́n tẹ̀ fún, kó má jẹ́ ìtẹfá. So ẹni tí wọ́n bá tẹ irọ́ fún, kò ṣeé ṣe, nǹkan rẹ̀ máa dàrú sí ni, because wọ́n ti mú rìn lọ́nà òdì. So fún ìdí èyí, ifá títẹ̀ ẹ̀ẹ̀kan ṣoṣo péré ni wọ́n máa ń tẹ̀ ẹ́ láyé. Ṣùgbọ́n tá a bá rí i pé irọ́ ni wọ́n kọ́kọ́ tẹ̀ lákọ̀ọ́kọ́, a lè padà tún ifá yẹn tẹ̀
fún onítọ̀hún. So eléyìí ni àwọn bàbá wa ṣe tún padà pa òwe míì wípé àìmọ̀kànmọ̀kàn ní mú ní tẹfá ní ìgbà méjì. Ṣé àlàyé yẹn yé wa báyìí? Àkọ́kọ́, téèyàn bá tẹfá gidi kò gbọdọ̀ tún tẹfá nígbà kejì. Ìyẹn náà ṣe máa ń sọ pé orí burúkú ní múrù wọn tẹfá ní ìgbà méjì. Ṣùgbọ́n ní ti ìtẹrọ yìí, àìmọ̀kànmọ̀kàn ní mú ní tẹfá ní ìgbà méjì. Ṣé ẹ rí i pé òwe méjèèjì pé wọ́n yàtọ̀ sí ara wọn?